Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Baálé ilé yìí mo kí yín, ìyálé ilé yìí mo kí yín, aboyún ilé yìí mo kí yín, màjèṣín ilé yìí mo kí yín. Ẹ̀yin aboyún, wẹ́rẹ́ là á gbọ́ o. Ẹnìkan kì í fọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́, ẹnìkan kì í fọ̀bẹ gbẹ̀bí àgùntàn, ẹnìkan kì í fọ̀bẹ gbẹ̀bí ẹdìẹ. Ẹ̀yin tẹ́ rẹrù láyọ̀ náà lẹ́ sọ̀ láyọ̀. Gbogbo ẹni tí ń wojú Olúwa, ẹ ra àánú gbà o. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́ bá rẹ́nìkan tó ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ bá ti gbọ́ Lúkúmọ̀nù Àyẹ́dàrè, kì í ṣèmi o. Ẹ pe olúwa rẹ̀ ní fídíò, kẹ́ ẹ bá a sọ̀rọ̀, ẹ má jẹ́ ó gbé fọ́tò mi jó fún yín o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ WhatsApp group ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo ẹni a bá ti sọ fún yín pé bàbá ọgbọ́n sọ pé àwọn ó ṣe mítìnì kan bí kan, tí wọ́n sẹ́ndì nọ́mbà 6 sí yín, ẹ má gbà á o, 419 ni wọ́n o. Àwọn tí wọ́n háàkì WhatsApp àwọn èèyàn ni o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Wọ́n bá ní wọ́n ní kẹ́ ẹ dáwó kan bí kan, mi mọ̀ ń pa rẹ̀ o. Ẹ béèrè lọ́wọ́ mi náà kẹ́rí pé mo dá yín lóhùn dáadáa o. Ẹ pe nọ́mbà mi o, kẹ́rí pé mi mọ̀ dáhùn o. Ìgbésẹ̀ rán nìkankan o. Iṣẹ́ tí mo fẹ́ gbéjò yìí, iṣẹ́ yìí ní kóòdù nínú. Ilẹ̀kùn táàtì tá a fi bẹ̀ ọmọdé, òun ní jẹ́ pé ó ní kóòdù àtàǹkókó. Ẹ̀yọ́nú Agbega ni. Ọ̀tọ̀ ní káyé ó yọ́nú sí ni, kéèyàn má rọ́wọ́ mú. Ọ̀tọ̀ ní káyé ó yọ́nú sí ni, kéèyàn má balance. Ìgbà tó bá gbajúmọ̀ ládùúgbò, tó gbajúmọ̀ nínú ìlú, ṣùgbọ́n tó lè tọ́ka sí àṣeyọrí kankan, nǹkan burúkú ni o. Iṣẹ́ yìí làwọn àgbàlagbà á ṣe, tí nǹkan yẹn fi gún régé. Òkè òkun ló wà ní, ìgbèrí ọ̀sà ló wà ní, onídìí ẹ̀ yìí ń fi polówó fún ọ, ṣùgbọ́n tó bá bẹ̀ wá bọ̀ ṣe. Tí ogun bá pọ̀ fún yẹn, tọ́ta alé pọ̀, tọ́ta òde pọ̀, àwọn afẹnuyà ògo balẹ̀ tí wọ́n bá pọ̀ fún yẹn ní ijé èèyàn lágbèga o. Ẹ bá mi tọ́jú ojú oró, ewé ojú oró tó pọ̀ rẹpẹtẹ. Ewé òṣùbàtà tó pọ̀ rẹpẹtẹ. Wọ́n ní ojú oró ní lékè omi, òṣùbàtà òun ní lékè odò. Ẹ tọ́jú méjèèjì ọ̀pọ̀ dáadáa. Ewé olúgànbé lọ́pọ̀lọpọ̀, ẹ tọ́jú rẹ̀. Orí olóńgbò kan, orí olóńgbò yìí yóò wá jẹ́ èyí tó ní irun, ẹ tọ́jú ẹyọ kan. Orí olóńgbò tó tóbi dáadáa, òun ni kẹ́ ẹ tọ́jú. Orí olúfà 3, orí ọ̀kálálá 3, odidi atare 3, orí àgùntàn ẹ tọ́jú tútù rẹ̀ mìnìmìnì. Ewé ajé tútù lọ́pọ̀lọpọ̀ àtàwọn nǹkan àyókù. Tá a bá parí iṣẹ́ yìí tán, tá a bá parí ẹ̀ tán, ó ní bóńtọ̀hún ó sì máa lò ó pẹ̀lú àwọn sàárà àtọ́rọ̀ mọ́ lábẹ́ tí ó ṣe. Ẹ gbọ́ mi, èèyàn gbọ́dọ̀ lóṣẹ́ yìí. Iléeṣẹ́ tó wà ní Agbega òde, bí wọ́n bá ń kà wọ́n tí wọ́n ó fún ní promotion, ọjẹ́ kan nú wọn. Ìràwọ̀ rẹ̀ ó tún á boost ara rẹ̀ débi pé oore ìlọ́po tẹ́lẹ̀dùn àkọmọ yóò máa jẹ́ tiẹ̀, àwọn ọ̀kà èèyàn ní máa jẹ gàba lórí ẹ̀ mọ́. Iṣẹ́ yìí dáa o, iṣẹ́ yìí dáa o, iṣẹ́ yìí dáa o. Débi báwọn òjijì fìrí gan, bí wọ́n bá fẹ́ hàn ọ́ lé mọ̀, wọ́n wàá bá ọ ní pé ọmọ wa fún wa ní nǹkan fẹ́ jẹun. Ọ̀rọ̀ ẹbí lẹlòmíì dá sí lọ́rọ̀ rẹ̀ dàrú o. Wọ́n fẹ́ ṣe kinní kan nínú ilé, kò lówó lọ́wọ́ o. Wọ́n fẹ́ dáná ẹbí nínú ilé, kò lówó lọ́wọ́ o. Ìwọ yìí kan náà wọ́n pè, torí wọ́n mọ̀ pé iwájú ni ọ́ tí ì ṣẹ́ni ẹ̀yìn. Wọ́n lè jù ọ lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n Ọlọ́run fún ọ ní àrísìkí tó fi ju gbogbo wọn lọ. Gbogbo èèyàn kọ́ fẹ́ kọ ọ̀gá o,
àwọn tí wọ́n mú àdá lọ́wọ́ tí wọ́n fẹ́ fi gégi ọlà rẹ àwọn náà wọ́n kọ́ ṣàdúrà fún ọ pé lọ́pẹ́lọpẹ́ rẹ̀ wọlé òjòjú ó tì wá àwọn náà wọ́n sì máa fàdá yẹgi ọlà rẹ lẹ́yìn tọ́ta rẹ̀ bá tún akú tán wọ́n pé ẹrú òṣèrú eléyìí ọlọ́run ń bẹ ìka ọmọra o ìka òpélé alára ọmọ wò ó ìwọ ni ọmọ wòra rẹ níran ọdún ti fẹ́ parí báyìí tún ẹrù rẹ dì tún ilé rẹ kàn torí ìgbà òjò fẹ́ dé sanra gírí múra gbáyín dé kó le múra bó o léèyàn wọ́n ń lé ọ bó o léèyàn wọ́n ń lé ọ bí tó ti mọ̀ pé wọ́n máa léèyàn wọ́n lọ gbégbá òṣèlú báyé ń lé ọ bí wọn ò lé ọ lóòótọ́ ìgbà yẹn lóòótọ́ mọ̀ pé àṣẹ ni wọ́n bá gbé nǹkan rí lọ́wọ́ ayé máa ń wádìí rẹ̀ wọ́n tọpinpin rẹ̀ débi tó dé wọ́n tọ́ bá lóòdù gómìnà níjọ́ náà wọ́n sọ déètì tí wọ́n dìsfẹ́gì ìyá rẹ̀ níjọ́ wọ́n gbàbá lé ìyá rẹ̀ sọ ọmọ pọ̀ ọmọ wọ́n sẹni tó gbàbá lé ìyá rẹ̀ wọ́n pàtàn débẹ̀ fún ọ wọ́n ní ta ni ẹ má dìbò fún o lágbájá lọ́kọ́kọ́ fẹ́ tàmàdò níyà rẹ̀ wọ́n máa fi bà ọ́ jẹ́ orí nǹkan báyìí ayé lé o àti mọ ayé ti mọ̀ wá ọba òkè májà yọ fàyè hàn wá o wọn ò ní fi hàn yín tọmọtọmọ wọn ò ní fi hàn yín táyátáyá wọn ò ní fi hàn mí náà o bàbá tí ń lù yọ máa dún tàbá tí ń ta yọ máa mu tàbá tí ń fà yọ máa to tàbá tí wàá mu kò ní jábọ́ tí ọba ti jábọ́ yọ bà wá dalẹ̀ má sùn o bí ètò alájẹ nìbàdàn ìsúfù alájẹ ayọ̀adé nìbàdàn ní amúlùdún FM àní má sùn tọ́ ọba sùn ò ní sùn o tọ́lẹ̀ ẹni tí ọba sùn kò lè rógò rẹ̀ ló á dára fún wa o yẹ́yẹ́ wa kò ní yẹ lẹ̀ gba nọ́mbà yìí mú ọ́dọ̀ tọ́ ọba pé nọ́mbà yìí tí ọba lọ wò sí nàìjíríà ni ṣùgbọ́n bá mi sọ̀rọ̀ ní WhatsApp +234 80 32 98 32 98 gbà kan sí +234 80 32 98 32 98 hotline mi nìyẹn yẹn fún ọ nìkan sí +234 80 890 38 658 yẹn fún ọ nìkan sí +234 70 59 78 00 34 yẹn fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin sí +229 01 54 65 1928 ó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ àwakọ̀ ọlọ́run ni o ọ gbọ́ kétéké ṣùgbọ́n sanwó tó bá fẹ́ darapọ̀ mọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò láti nàìjíríà lọ 10,000 ni láti Benin lọ sẹ́mi-sẹ́fà ni ìwọ tó bá ti lówó rẹ̀ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ fi iṣẹ́ kan sílẹ̀ iṣẹ́ kan tẹ́ fi sílẹ̀ báwo láti má dojú ìbéèrè bẹ́ẹ̀ kọ́ mi ìní dán lóhùn o ṣùgbọ́n àwọn tó bá wà nù yàrá yìí wọ́n lè máa béèrè lórí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fi sílẹ̀ má béèrè oògùn bọ́n má béèrè oògùn àdá má béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ mi o lọ tẹpá mọ́ṣẹ́ rẹ ọdún lọ́fẹ́ parí lọ wádìí ìrìn àjò ayé rẹ níbi tó kù sí wọ́n sọ fún ọ níbi ọ̀rọ̀ rẹ kù sí wọ́n sọ fún ọ níbi tó bá dé nǹkan tí ń yòrò nínú ìrìn àjò rẹ wọ́n ṣàlàyé fún ọ ẹnu ní ń kó bẹ́lòmíì oúnjẹ lẹ́lòmíì ń jẹ kí ibi tẹ́lòmíì ń gbé òun ni ọ̀bájẹ́ rẹ mú ẹ bèrè sí ní àjò ayé yín ó sì sọ fún yín yọ̀ọ̀yẹ́ wa kò ní yé ẹ lẹ ẹ̀yin ará Benin ẹ kú ojú náà mọ̀ ń bọ̀ wá ẹ fún mi ní bí ọ̀sẹ̀ káàbọ̀ sí o ti wọ orílẹ̀-èdè Benin gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó kalẹ̀ nípa iṣẹ́ ìparí ọdún mọ̀ ń bọ̀ wá bá yín iṣẹ́ náà fẹ́ pọ̀ rárá iṣẹ́ náà pọ̀ rárá kọ̀pọ̀ so bàbá ti dé àṣàrítà wàràwàrà fáwọn èèyàn kí kálukú tètè ló tiẹ̀ máa wá gbàbẹ̀ cross sí Abidjan ẹ̀yin ará Abidjan ní sódè sí Makassi àbòbò bẹ̀lẹ̀ ti bá mi pàdé ìní ní bí ọ̀sẹ̀ méjì lọ́nbẹ̀ tí fi padà wálé tiwa ọlọ́run tiwa ni kò ṣe má ṣe tọ̀tá wa ire o ire kàbìtì nílé gbogbo wa o.